ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ní ẹwà yìí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ jẹ́ ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a subscribe ẹ má bá a comment ẹ má bá a share ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa a ní ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí torí pé àwọn èèyàn wa ní pé ká pọ́n nǹkan tí wà lé àwa la lè pọ́n nǹkan tí wà lé kò sẹ́ni tó lè bá pọ́n nǹkan tí wà lé torí náà mo ṣe ronú láti gbé ọ̀gá mi èèyàn mi ẹ̀gbọ́n mi àbúrò mi bàbá mi ará àdúgbò mi ọmọ ìlú mi wá sí orí ètò lẹ́nìí ẹ̀rí nǹkan búlúbúlú ní ajá ó bá dàbí pé bóyá àwa plan yẹn pé bí ó ṣe wù ọlọ́run ní ṣọlá nǹkan tó bá jẹ́ nǹkan blue nǹkan tó dáa ni nǹkan tó rọjú ni lágbó ọlọ́run a máa rọjú fún wa ọ̀gá mi Kenny Bright ta ni Kenny Bright gan ní pàtó. ẹ káàárọ̀ ẹ̀yin tí ẹ ń wò wá nílé o ẹ káàsán ẹ káalẹ́ o so orúkọ tèmi ní Kẹ́hìndé Fágbèmí Michael tí gbogbo àwọn ọmọ sí Kenny Bright akọrin ọba so olórin lóní. bàbá o akọrin ọba Kẹ́hìndé Michael báwo lẹ ṣe ronú orúkọ yẹn pé jẹ́ kí n lo Kẹ́hìndé kí n wá fi Bright sẹ́lẹ̀ àbí ẹ ti ń torí ó máa ní nǹkan tó fà. ṣe mọ̀ pé nǹkan tó bá Bright ìmọ́lẹ̀ ni ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ orin yẹn nínú church láti bẹ̀rẹ̀ so ibẹ̀ ni ọ̀kan ti wò pé Kenny ìmọ́lẹ̀ ni ẹ o ìmọ́lẹ̀ ni ẹ o kí ni so gbogbo táìmì wọn máa ń pè mí ní Kenny ìmọ́lẹ̀ so wọn á pè ìmọ́lẹ̀ wọn á pè ìmọ́lẹ̀ ó dẹ̀ ní àwọn bàbá kan tó ti ń kọrin tó ń jẹ́ ìmọ́lẹ̀ ayọ̀ so wọn á pè no àwọn bàbá yìí ti wà ok normal tí mi bá change ẹ̀ sí Bright ó ti lọ bẹ́yẹn. even kan lára tẹ́ bá ní Kenny ìmọ́lẹ̀ kò dùn lẹ́nu dáadáa bíi Kenny Bright ọmọ olúbo ní Kenny Bright gangan. ọmọ òkè àgbẹ̀dẹ ni mí under Emeko Afon local government ní Ogun State tá a wà yìí. ṣe kò ń ṣe ibẹ̀ yóò ń ṣe bí Yewa o. Yewa náà ni ọmọ Yewa ni mí Yewa ok Kenny Bright lórí àwọn orin tí ẹ̀ ń kọ yìí gender wo la lè gbé orin yẹn sí. gender tá a lè gbé sí ni gospel juju tún gbà so torí mentor mi gangan tó jẹ́ kí kíní ẹ̀ jáde òun ni Michael Akínọlá Ayọ̀lá tí àwọn èèyàn mọ̀ sí Alayo melody singer so àwọn ni the creator of gospel juju tún gbà tí àwa ń kọ yẹn. ó túmọ̀ sí pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin but ẹ̀yin àti ọ̀gá wa nítorí ọ̀gá wa ni Alayo melody singer àwa àti Adéyínká Àyìndé tẹ́ ẹ mọ̀ pé ọ̀gá mi ọjọ́ wà dáadáa ni ìbáṣepọ̀ wo ló wà láàrin tó yẹ pé ó dánmọ́rán dáadáa. ìbáṣepọ̀ bàbá sí ọmọ ẹ mọ̀ bí bàbá àti ọmọ tó yẹn máa ń ṣe. relationship wọn bójú máa dánmọ́rán sí kò ní í bàjẹ́ ní fún wa lágbára Ọlọ́run. Kenny Bright gẹ́gẹ́ bí a ti mọ ọ̀gá wa bàbá wa Sefiu Alao Adékúnlé tọ́wọ́n kan máa ń pè ní bàbá oko ọ̀ṣọ́ ọmọ oko mọ́ ǹjẹ́ tí bàbá wa Sefiu Alao tó bá jókòó síbi kan lè sin tẹ́ bá yọ ṣé wọ́n lè mọ̀ pé ọmọ olórin ló ń bọ̀ yìí àbí wọn ti dá. very well bàbá mọ̀ mi dáadáa torí kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe ẹ̀kejì tí èmi àti bàbá ti pàdé ní show tẹ̀gbọ́n even tí bàbá tún náwó fún mi gan. kábíyèsí lọ́dọ̀ ẹ̀. bàbá ti mú mi àzọmọ grandpa ni máa ń pè wọ́n tí bá ti rí wọn náà ẹ ṣe bàálà o tó bá ti ṣe bàálà o kò dẹ̀ ní síjà o ẹ ṣe bàálà o grandpa nìyẹn. mo rí orin kan lórí ẹ̀rọ ayélujára ní ọ̀sẹ̀ tó kọjá mo wá fẹ́ play orin yẹn but àwọn kan wá sọ pé orin yẹn ò ṣe Kenny Bright pé kí nìdí tí orin yẹn fi ṣe ọ ní nǹkan tí ó bọ́ nínú orin yẹn ó kọjá nǹkan tí ẹbí pé kò sọ pé nǹkan tó gbénú yàn ó kọjá nǹkan tá a lè fi wo máa play orin yẹn lísìn kẹwàá jẹ́ kí a mọ̀ bóyá ẹ̀yin ní ẹ̀kọ́ orin yẹn o kí gbogbo ayé lè mọ̀. Sound Studio. ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé orin Kenny Bright òun ni mo play fún wa yẹn kí a gbọ́ síwájú díẹ̀ ká tó tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ wa ẹ gbọ́ síwájú. mo dúpẹ́ Ọlọ́run pé mo rí àánú gbà mo yege. mo ránú gbà
àánú àyànjú ọ̀rọ̀ gbogbo wa. Kenny Bright ẹ máa dọ́gbọ́n bá a fi style sẹ́yìn orí ẹ̀ díẹ̀díẹ̀. ẹ̀yin yẹn wá ṣé ẹ rí pé ẹ̀ ń gbádùn orin yẹn ní mẹ̀lọ̀mẹ̀lọ̀ orin Kenny Bright kì í ṣe orin onípagídípagídí kì í ṣe orin àwọn alágolóde kì í dẹ̀ ń ṣe orin ọ̀rọ̀ sì wà ń bẹ àwọn kan ní kí n béèrè pé ṣé Kenny Bright lè kọrin ọba bá ṣùgbọ́n inú question tí mo kọ sí ibàyí ó sì wà ń bẹ ẹ jẹ́ ká gbádùn orin yẹn síwájú dé. mo rí àánú gbà o létí òkun pupa wọ́n kọjá lọ ní ọ̀gbẹ́ ilẹ̀ ogun Fáráò ṣègbè o létí òkun pupa. òkun tiwa náà ṣègbè ní agbára Ọlọ́run ọba. kẹ́ni bí lọ́wọ́ Ọlọ́run anara àánú gbà o ó padà dọ́lọ́mọ. kábíyèsí Elédùmarè. àánú gbà wo láyé mi ṣe ní ìtumọ̀ àánú rẹ̀ o ṣùgbọ́n ló sọ mí dọ́mọ. Kenny Bright orin tí ẹ kọ yìí kí n tó lọ lórí ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ẹ̀ voice ẹ̀yin àti ọ̀gá yín mẹ́ńtọ̀ yín ṣe wá fẹ́ dọ́gba báyìí àbí báwo ni ẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí. iṣẹ́ Ọlọ́run ni àwa máa rí dín ní iṣẹ́ Ọlọ́run bá torí kò tí máa lóye mi náà máa irọ́ ni mo pa torí mi ò gbérin lẹ́yìn wọn mi ò gbérin lẹ́yìn wọn èmi àti wọn àdẹjọ́ ṣe ìyáza ọkàn rí so Ọlọ́run kan tiẹ̀ bí jáde bẹ́ẹ̀ ó fara sí. ṣé kí n máa pààrọ̀ fún yín láti ọjọ́ tí mo ti máa ń gbọ́ Kenny Bright eré tá a wá ṣe tá a jọ pàdé mẹ́ta ṣe MC fún yàkó tó ṣe bẹ́ẹ̀ dé nínú òun ló yẹ gbà ṣé ẹni tó ń pè ní èmi náà kò bóyá ẹni tó ń pè ní Kenny Bright kó tó kó kábíyèsí Elédùmarè. Kenny Bright orin tí yẹ kọ yìí ṣe mọ̀ pé èèyàn lè fẹ́ kọrin kó kọ̀ wò pé tẹ́kìn kọ̀ kọrin ṣá ó máa ní nǹkan tó gbé orin yẹn wá kí ni nǹkan tó mú orin yẹn wá fún nítorí mo rí àánú gbà mo yege bóyá ẹ ti ní ìpè níjà kan sẹ́yìn kó tó di pé ẹgẹ́ kí ló bórin yẹn wá gangan. ṣe rí orin gbogbo ló ní àsìkò tó máa wáyé so gbogbo orin náà ló dẹ̀ nítumọ̀ so kọrinkọrin náà yẹ kó lè kọrin gidi so ìmísí yẹn náà ó ní bọ́lá ṣe máa ń gbé wá fún wa ìdídà kí èèyàn máa fèsì nǹkan àbí kí Ọlọ́run ṣe oore kan tí yóò lérò irú orin tẹ́ ń gbọ́ yìí àánú ni mo pè torí ó ní oore kan tí tọ́lọ́run ṣe fún mi tí mi ò lérò tí expect pé tẹ̀lé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn láì ṣe ẹni tí ó dẹ̀ yí èèyàn so mo máa pẹ́ táwọn èèyàn bá rí lè sìn wọ́n á rò pé oògùn ni torí mo sọ bẹ́ẹ̀ ayé rò pé oògùn ni ṣùgbọ́n kò lè yé wọn ọ̀nà ara tó bá yé mi bá ó wá ya ọ̀tá lẹ́nu. bó ṣe máa yà wọ́n lẹ́nu náà nítorí pé agbójúlólúwa kò lè jogún òfò. Kenny Bright ọ̀rọ̀ kan lọ nígboro àwọn kan wọ́n ń sọ tí a máa pé èèyàn lè fẹ́ gálísìn ká má fẹ́ rí ẹni tó máa fẹ́ àwọn kan sọ pé Kenny Bright ìgbà wo ló bẹ̀rẹ̀ kíní kan ìgbà wo ló bẹ̀rẹ̀ tí Kenny Bright ó ní ìgbéraga jù kíní kan tẹ̀lé tọmọlẹ́sìn láàrin yẹn. ẹ ṣe mọ̀ pé ẹni life tí wọn bá ti jẹ́ ẹni tó bá dá dúró tó bá ní policy tó bá dẹ̀ mọ̀ pé tó bá fèsì ibi tó ń lọ tí yóò bá wọn jókòó tẹ̀m̀bẹ̀lẹ̀kún àbòsí tẹ́ bá bá wọn níbi àbòsí tẹ́ pé at least tẹ́ bá kàn máa rí lẹ́ẹ̀kan náà pé ẹni yìí ṣó náà lélẹ̀. ó ti kọjá ibi tí ibi tó ń wòyàn náà pò wà. exactly nǹkan tèmi rò nìyẹn torí from my own side of view bí mẹ́tọ̀ mi ṣe kọ́ àwa and àwọn àgbà táwa náà ń wò wájú tí a bá lẹ́nu iṣẹ́ yìí tèmi ṣe máa ń wò wọ́n máa ń wo nǹkan tí ó special lára wọn tèmi náà lè àdìmọ́ tí máa fi advice ara mi láti lè gòkè mo dẹ̀ rí pé àwọn tó wà lókè yẹn náà wọn ò ṣe déédéé bẹ́ẹ̀ mo wá wò pé àwọn tó wà ń bẹ̀ yẹn náà wọ́n work very very hard wọn ò ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún wọn ò dẹ̀ ṣeré wọn ò múṣẹ́ wọn léré so ẹ lè rí wọn níbi pé ẹni tó ti tó yẹ pé ó ń lọ bí kan tó yẹ pé ẹni tó yẹ pé ó ti ga ẹ lè bá wọn nídìí pé ẹ̀wọ̀n la rí ń bẹ̀ yẹn òun la bá ń bẹ̀ yẹn so èmi náà wàá fi kọ́ ara mi pé báwo mo ṣe lè ṣe mo tún wá kọ́ mẹ́ńtọ̀ mi mo wá wo àwòkọ́ṣe mẹ́ńtọ̀ mi mo dẹ̀ wá mo wo ti àwọn bàbá tó ti wà wájú yẹn náà pé tán ṣe kinní ẹ̀ tó fi lọ ilé òun làwọn ẹlòmíì máa ń pè kẹ́ni yẹn onígbéraga gan ìgbà wo ló bẹ̀rẹ̀ bọ́ Ọlọ́run náà dẹ̀ ni èmi àdẹ̀bí wá sọ pé àti ìdébì kankan bẹ́ẹ̀ni àwọn tó bá súnmọ́ àwọn tó bá mọ̀ àwọn pé máa ń ṣeré gan but at least
ó ní béèyàn ṣe gbọ́dọ̀ máa confam kò ní bàjẹ́ fún yín ní àárín ẹ̀yin àti Alayo melody singer ṣe mọ̀ pé bẹ́ẹ̀ tí ẹ wà láti iye wa kankan bẹ́ẹ̀ bí bá ti pẹ́ láàrin ọ̀sẹ̀ ó ti di ọ̀sẹ̀ táìmù gbà kan wọ́n sọ fún wọn pé Alayo melody singer onígbéraga bọ̀túgbà táwa súnmọ́ wọn lárí pé ẹni yìí bí wọ́n ṣe ń pè é bẹ́ẹ̀ kọ́ lórí ọlọ́run ní bá tiwa jẹ́ ní agbára ọlọ́ba Kenny Bright ọdún kìíní kejì kẹta ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí àti pé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn ìpèníjà wo lẹ ti rí bí àdójúkọ. tí n bá máa sọ lẹ́niwẹ̀ máa ní àti kékeré mo ti ń kọ orin because mo bẹ̀rẹ̀ látọmọdé mo ti ń kọrin láti church but at least tí mo mú ní iṣẹ́ bí iṣẹ́ mi lélẹ́yìí that was tábà máa kà lẹ́ni let's say 16 years. ọdún mẹ́rìndínlógún ọdún mẹ́rìndínlógún náà lè sì ti ń bímọ. torí pé àwọn ọmọ sí wọn tí kò lè inú kíní tọ́lọ́ tí ń ṣe kọ́lọ́ ṣàánú wa. ó ti tó 16 years láti bẹ̀rẹ̀. Kenny Bright àwọn kan máa ń yan iṣẹ́ dókítà láàyò àwọn kan sọ pé ẹnjìnìá lòun fẹ́ yàn láàyò àwọn kan wọ́n á sọ yìí pé àwọn kan wọ́n máa ṣe kápẹ́ńtà iṣẹ́ tó wọ́n fẹ́ yàn kí ló dé pé ṣé orin lẹ́yìn láàyò kí ló sún yín débẹ̀ kí ló mú yín débẹ̀ kí ló fà yín débẹ̀ kí ló fà á gangan ní pàtó. ṣe borí ló yàn fún mi o Kenny bí ìṣẹ̀dá ló yàn fún mi mo ti mọ̀ náà kábíyèsí ọ̀nà tí mo dẹ̀ mọ̀ yé mi ò ní ṣí lò ìṣẹ̀dá o máa ṣọ́ mi lọ àmín ló yàn àmín fún mi torí láti ilẹ̀ ni mo ti mọ̀ mo dẹ̀ ti wò pé àfikà rìn torí mo lọ school gbogbo àwọn báyìí ṣe gbogbo ẹ̀ náà à ń ṣe everything but mo á pè tí bá ti kọrin lẹ́nu ẹ̀ bọ̀ ọmọ yìí ilé tó ń ṣe talent wa tó a tún lọ kọ́ṣẹ́ bábà pé bóyá ká tún pé kínní. ẹ tún kọ́ṣẹ́ gẹ́gẹ́. so gbogbo ẹ̀ náà bọ̀ a ó pè ibi tí tábà ṣáà ti kọrin yẹn àwọn èèyàn á láìkẹ́ wọ́n á pè má yẹ kí n ṣe méjì lórí nǹkan tí mò ń ṣe lọ́pọ̀ ìpèníjà wà o ìpèníjà pọ̀ o bọ̀ à ń dúpẹ́ fọlọ́run ẹni bá máa jẹun gbọ̀ngbọ̀n náà á tilẹ̀kùn. ṣe ẹ ti lọ sóòtọ́ yẹ pé ẹ̀sà kò ń bẹ̀rẹ̀ nígbà tó wọ́n mọ tọ́da gbogbo ẹ̀rù tí gbogbo ẹ̀ ti gbá gidigidi. mélòó la fẹ́ wí. kábíyèsí ló dùn báyìí la fẹ́ sọ. Kenny Bright ìlú bo ni àwọn ọ́fíìsì yín wà. For now my main office Ogun Radio ló wà. Okay. ní Ọláìyá street Ogun Radio. ní ọ̀nà ayétòrò ọ̀nà ibẹ̀ ni ọ́fíìsì mi wà for now so and social media handle anywhere lẹ́tí lè bá a sọ ní social media. kí ni social media handle yín. tẹ́bà ní Instagram as Kenny Bright. Okay. lẹ́tí máa follow wa ní Instagram TikTok Kenny Bright M. Okay. lẹ́tí máa bá a sọ̀rọ̀ ní TikTok Facebook Michael Kenny Bright. Okay. so ẹ ti máa bá a sọ̀rọ̀. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé àlejò mi tí mo nílé ní láti lè bá sọ̀rọ̀ lórí ìkànnì Òkodoro Yorùbá àwọn ni Kẹ́hìndé Michael tí gbogbo èèyàn mọ̀ sí Kenny Bright àwọn handles wọn lórí social media òun ni àwọn ọlọ́tí gbé sórí ẹ̀rọ ayélujára yìí tẹ̀ ń wò lójú fọ́nrán yìí ẹ lọ́ máa bá a tẹ̀lé wọn ní YouTube ni. YouTube náà wà. Kí ni YouTube yìí. Official Kenny Bright ní YouTube. lórí YouTube wọn ẹ lọ́ máa bá a tẹ̀lé wọn ní official Kenny Bright lágbára Ọlọ́run bá níṣẹ́ lásán. Kenny Bright ṣé nílùú Abẹ́òkúta nìkan lẹ máa ń ti lè kọrin ni àbẹ máa ń kọrin káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí. kò síbi tá a ti lè kọrin níwọ̀n ìgbà tí atẹ́gùn Ọlọ́run bá ti débẹ̀ kò síbi tẹ́ pé wá sí tá. àwọn bí ayẹyẹ wo lẹ ti lè kọrin ṣé bí òkú nìkan ni àbí bí ìkómọ àbí freedom àbí yàwó. kò síbi ayẹyẹ tá a ti lè kọrin yàtọ̀ síbi ayẹyẹ òkú ọmọdé àdẹnibáwọn. lágbó Ọlọ́run àníri ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wáwá iná lè sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo béèrè ní ìbẹ̀rẹ̀ ẹ lè kọrin wájú àwọn ọba àtijọ́ yìí. dáadáa ti kọ́ dáadáa. ẹni kọ́ wèrè ló ń wo la fún wo wèrè. ṣé ẹ mọ̀ pé àwọn kan kọjá tó lọ dúró síwájú ọba nípa wèrè la fún wo wèrè lágbó Ọlọ́run àwọn ò ní fún wèrè. Kenny Bright mo rí àwòrán kan lórí orin yín tí ẹ pè ní ìgbìyànjú kí ló mú táìtù orin yẹn wá kí ló mú orin yẹn wá ìgbìyànjú yẹn. ìgbìyànjú yẹn ti pẹ́ o torí tí bá máa kọ́kọ́ sọ pé orin tí mo kọ́kọ́ kọ pé track tí mo kọ́kọ́ ṣe orin táwọn èèyàn kọ́kọ́ mọ̀ mí mọ́ ní Abẹ́òkúta yìí ìgbìyànjú yẹn ni was my first track and ó wà nínú first album mi
tí mo kọ́kọ́ ṣe ìgbìyànjú náà ni mo pe title yẹn bọ̀ album mi ò jáde so ìgbìyànjú ẹnìkan ló jáde ó yọ lọ́rùn ṣé mo pé kò sí báyìí máa rìn náà àti ẹni tó bá máa ga láyè náà ojú àárín so mélòó nǹkan tí mo sọ fún yín ni pé tẹ́ bá ní ká tẹnubọ challenges yẹn bá ṣe kéré tó yìí at least a sì lè ka méjì mẹ́ta tẹ́ pé at least ọlọ́run ni ò pa wá bọ́ adúpẹ́ fọlọ́run kábíyèsí lódùmarè so ìgbìyànjú yẹn ni first track olúwa ṣeun ẹ̀yin yẹn wà káàkiri gbogbo àgbáláyé ẹ lọ sórí TikTok kẹ lọ search Kenny Bright wọ́n máa gbé gbogbo orin wa arákùnrin wa èèyàn wa ẹ̀gbọ́n wa àbúrò wa wọ́n ń kọrin mo ti play àwọn orin yẹn fún yín màá ti wá play mílísìn yìí mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí méjì ní orí ẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ orin Kenny Bright mo dúpẹ́ kátà ìfi kẹrẹ ẹ ti yé yín lágbọ́ ọlọ́run á máa gbà fún wa. Ilé ayé mi bó ṣe ń lọ yìí o Kenny bí ẹni àbábọ̀rọ̀ lọ sí mọ́ ilé ayé igi abáfẹ́yìntì gbogbo rẹ̀ gùn ló jẹ́ ẹbí ò dàbí ẹbí o ara ò dàbí ara ó tọ́jú sú mi Kenny Bright akọrinba mo wá gbọ́dọ̀ lọ́wọ́n bá lọ́mú kékọ̀ọ́ lọ́wọ́n bá mo bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ bí kẹ́lẹ́kẹ́lẹ́ mo ní bàbá mímọ́ má ṣe jẹ́ kójú sí bí o Elédùmarè ó ti gbàdúrà mi. ẹyẹ yẹn wá ṣáà rí pé orin yẹn dùn ládùn pọ̀ jù mo dúpẹ́ yẹn Kenny Bright kó ṣe jẹ́ pé gbogbo orin yìí máa ní mẹ́sẹ̀gì báyìí nù àbí nítorí pé bóyá nítorí nǹkan téèyàn tún wà nù ẹ̀ láti kékeré ni ẹ bá a sọ̀rọ̀ díẹ̀ pa mo dúpẹ́. ẹ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan téèyàn ti wà nù ẹ̀ abínibí ó yàtọ̀ sábìlìtì mo dẹ̀ tún ti sọ síwájú náà pé máa ń gbàdúrà fún Ọlọ́run bá pé I want to be a legacy I want to make a legacy in music industry like okay mo fẹ́ ṣe nǹkan tí àwọn bàbá ti ṣe tán fi make legacy irú àwọn bàbá Barrister so wọ́n ṣe kú tó a ṣe ń gbọ́ orin wọn bẹ́ẹ̀ ni so even àwa ọmọdé ta kéré ńgbà yẹn náà a ṣe ń gbọ́ orin wọn àdẹ̀sí tún kọ́ lórí stage. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bàbá wa Àyìnlá Ọmọwúrà náà. bẹ́ẹ̀ ni so sí ẹ bẹ́ẹ̀ so ibi tó wà ń gbàdúrà sọ pé Ọlọ́run that legacy táwọn bàbá yìí make ilẹ̀ wọn fi gàràgàrà ṣe so pẹ̀lú ọgbọ́n èmi náà wà ń béèrè fún ọgbọ́n àti ìmọ̀ yìí Ọlọ́run wá fi mí sínú mi. ọgbọ́n ọmọ àti òye yẹn Ọlọ́run kò ní gbà lọ́wọ́ yìí lágbára Ọlọ́run bá. ẹ̀yin ẹ̀yẹ wa orin Kenny Bright òun lẹ̀ ń gbọ́ yẹn Kenny Bright fúnra mo sì gbé wá sí orí ètò lẹ́nìí. ọgbà ló fi kọ́ ni òun ẹ̀sùn mọ́ Ọlọ́run ọba ni. kábíyèsí. lè sún mọ́ Ọlọ́run ọba wà á rí iye o. ìwọ náà súnmọ́ Ọlọ́run ọba wàá rí iye kò sẹ́ni tí a lè gbọ́kànlé bí kò ṣe Ọlọ́run ọba bó o bá ṣoògùn tó bá jẹ́ Ọlọ́run fẹ́ jẹ́ kó jẹ́ ni o tó o bá jáwé tó bá jẹ́ fún ẹ Ọlọ́run fẹ́ jẹ́ kó jẹ́ fún ọ ni. èmi yóò máa fi fún ọba tó gbà mí là. Kenny Bright àwọn èèyàn kan ní ká béèrè pé kí ni inspiration tọ̀dọ̀ yín torí ẹlẹ́mìí wà lẹ́yìn tóun bá fẹ́ kọrin tóun bá ti ṣe kí ni inspiration yín gangan. Inspiration mi kò sí sometimes tí n bá kàn stroll lọ Ọlọ́run máa gbé sí inú pé ọ kí n dá wà nínú ilé kí n kàn dá wà kí n kàn wà èmi sì yà wá from nowhere so máa bẹ̀rẹ̀ sí ní record máa bẹ̀rẹ̀ sí ní kọ́lẹ̀ so tèmi ṣe máa ń rí ìmísí yẹn gbà látọ̀dọ̀ mi ò mú nǹkan. ṣùgbọ́n nínú àwọn comment nígbà tá a ti sọ pé a fẹ́ gbé Kenny Bright wá sí orí ètò lẹ́ni àwọn ẹlòmíì ti tẹ àtẹ̀ránṣẹ́ pé Kenny Bright á máa mú nǹkan á máa fa nǹkan pé torí pé ńgbà míì iṣẹ́ ló máa ń fi ìgò dúdú sójú kí ló fà á ṣé ẹ máa ń fi ìgò dúdú yẹn di gáàsì ni àbí torí pé èmi náà máa ń rí ìgò dúdú yẹn lójú mi orin tí ẹni nǹkan yìí sẹ́ ẹ tó bá yẹ pé tí wàá wà lò nígbà ẹ gan lọ àwọn èèyàn á sọ pé ìṣẹ̀bá ti sọ fún yín pé ó mú gbó ni kí ni kú ló fà á gọ̀gọ̀ tó yẹ pé àyè mọ̀ pé àwọn èèyàn wọ́n máa fẹ́ wádìí pé kí ló tó fi ń lògò dúdú tó ń mú gbó ló ṣe lògò dúdú tó ẹ bá a sọ díẹ̀. ṣẹ́rí kọ́lọ̀ ṣàdùwà ni ojú lásán ṣe wèrè èmi ò mú gbó o mi ò mu sìgá o mi ò mọtí o bọ àwọn tó mú náà àwọn tó ń ṣe náà tí wọn náà yé wọn èmi ò mú gbó o bọ
káfí tó kún lẹ́sà. Olúwa ṣeun. Kenny Bright nílùú Ẹ̀gbá yìí tàbá ní ká mú àwọn gospel jùjú túgbà yẹn lára yín ọ̀gá yín aṣíwájú yín nílùú Ẹ̀gbá yìí ká pè ní ọ̀gá wa Alayo melody singer kọ́lọ́run ọba kó má pa wọ́n kọ́lọ́run ọba má jẹ́ kí ogun wọn kó wá sílẹ̀ kábà kó nílùú Ẹ̀gbá ṣe mọ̀ pé Abẹ́òkúta ní capital Ogun State wonderful lule ara yín náà ni Beula singer ara yín náà ni ìbáṣepọ̀ olówó láàrin ẹ̀yin àti Beula àti wonderful lule. Ìbáṣe tó dá mọ́rán ni mo láì question tẹ́ béèrè yẹn ìbáṣepọ̀ tó dá mọ́rán gan ló wà láàrin èmi àti bọ́dá Wàsíù Beula ẹ̀gbọ́n mi ni wọ́n even mo sì máa ń ṣe wọn gan láìmọ̀ ìgbà tó kọ́ máa ń pè Kenny ṣó serious ṣàtọ́ máa pè mí cause èmi mo lè fẹ́ ṣe party sìn èmi lè máa fẹ́ invite gbogbo ẹ̀gbọ́n kan lè gbọ́ pé Kenny o fẹ́ ṣe nǹkan báyìí o jẹ̀yà wá gbọ́. máa kọ́ lọ bá ẹ̀gbọ́n ìbúlẹ̀ wà máa bá àwọn akọ̀bá wọn sọ ẹ̀gbọ́n má bínú ẹ̀nà ṣáà ti mọ àní ìwà burúkú tó máa ń wù ní ẹ̀gíní kan so ìwà èmi àti wọn bí ẹ̀gbọ́n sábúrò àjọ máa ń sọ̀rọ̀ dáadáa. Beula ti ẹ̀ dá púpọ̀ Beula dá púpọ̀ kọ́lọ́run bá kó má pa ògùn Beula láàrin ẹ̀yà tí wonderful lè nǹkan. àjọ wà gidi torí ìfún Alayo ìfún ìgbà tí Alayo sọ èmi àti ẹ̀pọ̀ gan as in like brother like lèmi àti ẹ̀jọ̀ wa first born èmi mọ́kọ́ gbà tó fẹ́ ṣe wedding èmi mo lọ play fún ní wedding ẹ̀ gbà tó fẹ́ ṣe first born èmi náà èmi náà mo tún lọ play. Kábíyèsí Olódùmarè. so àjọ wà we are brother. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí wọ́n máa ń sọ̀rọ̀ ṣe mọ̀ ẹni tó bá máa lógo ó gbọ́dọ̀ ní kó nógun ẹ̀ tó máa ní ìbáṣepọ̀ ọ̀ ń jà ọ̀ ń ṣe kíníkan òun lẹ ti gbọ́ lẹ́nu Kenny Bright fúnra wọn yìí mo dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ yìí àwa àti Beula àti wonderful lole àjọ ní àǹfààní láti lè má lè gbé wọn wá àlọ́ bá wọn níbi tí wọ́n bá wà lágbọ́rọ̀ lọ́wọ́n bá ayọ̀ àtàlàfíà ni a máa fi pàdé àwọn kan máa ní àwọn gbá jump àwọn playing club ṣé àyè máa ń play club. I'm playing club dáadáa. club olè tí ń play l'Abẹ́òkúta. club ta ni play pọ̀ kò sí club ta kì í play torí tí n bá ní kí n máa dárúkọ bí n pé mò ń fún wọn ní. ìpolówó tó ń sanwó fún ni. so club ta ti ń play ní Abẹ́òkúta yìí ó pọ̀ dáadáa kò sí club ta kì í ti ń play l'Abẹ́òkúta. Kenny Bright ẹ mọ̀ pé àwọn tá a máa ń béèrè ọ̀rọ̀ báyìí a máa ń tọwọ́ bọ̀ yẹn lẹ́nu gan. àwọn kan tó wá sọ pé tẹ́ bá kọrin lórí stage ọ̀n tó wọ́n junior colleagues ń bá débẹ̀ kì í máa ń gbé máìkì fún wọn tẹ́ bá dẹ̀ máa gbé máìkì fún wọn kẹ́ ẹ máa le jù kí ló fà á. ẹni tó irú ọdún náà ẹ mọ̀ ìgbà míì àwọn èèyàn bóyá nǹkan tó ń rí nìyẹn bọ̀ èmi sì máa ń sọ ní ọmọdé olórin l'Abẹ́òkúta o mi ò rò pé èèyàn kan wá sí orí stage mi tí mo dẹ̀ rí ò bá kéré sí mi ò bá jẹ́ ọ̀gá mi even ò bá jẹ́ níta jọ bẹ̀rẹ̀ tí èmi mo sì lè sọ anywhere mo lè prove anywhere èmi nìkan máa ń gbé máìkì fún wọn èmi nìkan mo lè sọ and I can say it anywhere most of them wọn kì í allow rárá. ṣe rí àwọn Yorùbá máa ń ní iyọ̀ kì í yin ara ẹ̀ lọ́bẹ̀ nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín gangan nìyẹn torí nǹkan tí wọ́n sọ fún wa nìyẹn pé tọ́wọ́n bá dé stage Kenny Bright ó máa ń welcome wọn dáadáa èmi wá ní mi ò gbà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin nílùú Ẹ̀gbá láti máa ń gbọ́ pé wọn kì í máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa kọ̀ léjú ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń welcome lágbára Ọlọ́run ọba aṣọ yìí kò ní í fàyà. lẹ́yìn àwọn olórin tí mo ti dárúkọ yẹn àwọn olórin ńlá wo lẹ ti bá ṣe collaboration. àwọn olórin ńlá tí mo sì bá ṣe collaboration pọ̀ sí nínú Abẹ́òkúta. l'Abẹ́òkúta yìí. ní Abẹ́òkúta yìí gbogbo àwọn olórin tó wà l'Abẹ́òkúta yìí láti orí bá mi Sefiu Alao kí bàbá pẹ́ fún wa. àmín. torí bàbá mú wa bíi grandson bá mi Wọlé Papa àjọ wà dáadáa kò tó ti pọ́ lọ sí ìlú ọba bá mi Alayo father and son so Boye Best ẹ̀gbọ́n mi ni Beula ẹ̀gbọ́n mi ni Abesimo àwọn bàbá mi nìyẹn so àwọn Sake Messiah àwọn bàbá mi nìyẹn àwọn àgbàgbà nìyẹn. Larry Alálàdé ìwà tí máa wò sí Larry bí máa wò sí Beula àjọ wa gidi gan ni àwọn bàbá mi nìyẹn. ẹ wò pé wíwì ni wá pé àwọn ẹ̀gbọ́n ò lè bínú kẹ́kọ̀ọ́ lẹ́yìn àwọn tẹ́ ẹ dárúkọ yìí ká kúrò nílùú Ẹ̀gbá mi báyìí ká kúrò ní state tàwa yìí olórin ńlá wo ló ń wìn kẹ́ bá ṣe collaboration tó yẹ pé tí ń pòǹgbẹ pé ọjọ́ tí n bá láǹfààní láti bẹ́ẹ̀ ni ìpàdé tèmi àti ẹ̀jọ̀ kọ̀ọ̀kan lórí stage. olórin ńlá tó wù mí àti pàdé ẹ̀kan bọ̀
mo tún fẹ́ as in olórin ńlá tó wù mí kí n kàn bá ṣe collaboration tó wù mí látọkàn mi ó ní màmí Tọ́pẹ́ Àlàbí. Evangelist Tọ́pẹ́ Àlàbí. a ti pàdé ẹ̀kan nílé kò ní ìlú Èkó mo lọ play ìsìnà LDC ẹ̀ tẹ́ pé wọ́n dẹ̀ ṣe mí dáadáa gan tó ń náwó fún mi gan tó bọ́ collaboration yẹn gan. ohun yìí ẹ̀yin tí ẹ bá mọ màmá wa Tọ́pẹ́ Àlàbí ẹ bá wa share fọ́nrán ìsúnwọ̀n ẹ bá wa copy link fọ́nrán ìsúnwọ̀n gbé kọ́ wo ọmọ wọn kan àbúrò wọn kan èèyàn wọn kan colleagues wọn kan nípínlẹ̀ Ògùn mi báyìí ó ń sọ wípé ó ń mú àwọn kọ́wọ́n jọ ṣe collaboration papọ̀ gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ń gbọ́ papọ̀ àwọn ní ọmọ ìpínlẹ̀ Ògùn mi báyìí ni ọmọ ìpínlẹ̀ Ògùn ó ń bẹ ọmọ ìpínlẹ̀ Ògùn pé máàmí o ohun mi kémi àti ìjọ ṣe collaboration ayọ̀ ni ẹ máa fi pàdé lágbó ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ ẹ ní maitu ní ọ́fíìsì wa ẹ̀yin ẹ̀yàn wa ẹ má bá wa patronize wọn Kenny Bright olórin ọba ni o àwọn ò kì í ṣe olórin wèrè ń wo wèrè o lágbó ọlọ́run ò ní jẹ́ kí a fi wèrè wo wèrè Kenny Bright tí àwọn èèyàn bá pè yín ṣé ẹ̀yin lẹ máa gbé ni àbí manager ló ń gbé? Ó depend nọ́mbà manager wa nọ́mbà tó ní ma bọ tó bá pè mí gangan fún ara mi ni máa pick ẹ. ok bá wa sọ nọ́mbà yín àti nọ́mbà manager fún àwọn tó wà lé kí a tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa. nọ́mbà àtọ̀dọ̀ mi 081 65 62 89 39 65 62 89 39 nọ́mbà manager ọmọ àlọ́ kọ́pì mọ̀kàn tó ṣẹlẹ̀ ẹ filẹ̀ ẹ̀yin yẹn wá nọ́mbà Kenny Bright máa kọ́ àkọsíbẹ̀ pé Kenny Bright nọ́mbà manager Kenny Bright ẹ pé manager ẹ bá wọn sọ̀rọ̀ kò síbi tí wọ́n ti ń lọ kọrin ní gbogbo kàràkátà orílẹ̀-èdè Nàìjíríà mi báyìí àwọn òṣè olórin state kan wọ́n gba olórin ìlú mi olórin àgbáyé ogun àgbáyé Kenny Bright ni agbéwá sórí ìkànnì wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ti gbọ́dọ̀ kan gbogbo social media handle wọn àti gbé sórí fọ́nrán tí ẹ̀ ń wò ẹ lọ́ máa bá a tẹ̀lé wọn kẹ́ ẹ máa bá a tẹ̀ tẹ́ bá ti ń tẹ̀ ẹ máa tan notification button kẹ́ ẹ lè máa rí i kẹ́ ẹ lè máa gbọ́ nígbà tí iṣẹ́ mi ìbá jáde lágbọ́ Ọlọ́run ọba àníṣe lásán Kenny Bright ẹ ṣe ẹ kú àtàárọ̀ ẹ ti hàn bù jù ẹ ti hàn bù jù 100% humility yẹn tó wà ń bẹ̀ lè gbé lágbọ́ Ọlọ́run tá a bá ti ń pè yín ẹ máa jẹ́ a ní fi kú rántí ẹnì kọ̀ọ̀kan wa ní àgbọ̀ ẹ bá wa fi orin kí àwọn aráalé tí wọ́n ń wò wá ní àtàárọ̀ kẹ́ẹ̀dẹ̀ bá a sọ fún wọn pé lórí Òkodoro Yorùbá kó máa tẹ̀lé wa kó máa gbọ́ wa kó máa bá a comment. ìgbìyànjú mi gangan nílé ayé o Ọlọ́run ọba màmá jò já sásán ẹ̀yin aráalé o ayé tí ẹ wá ẹ gbọ́dọ̀ ṣoríire ni ìgbìyànjú mi nílé ayé o ìgbìyànjú mi gangan nílé ayé o Ọlọ́run ọba màmá jò já sásán ayé tí mo wá mo gbọ́dọ̀ ṣoríire Òkodoro TV ṣáà ní kẹ́ máa wo Òkodoro TV ṣáà ní kẹ́ máa wo ètò tó ń kọ́ni lọ́gbọ́n ó ń bẹ níbẹ̀ o ètò tó ń kọ́ni lóye ibẹ̀ lẹ ti máa gbọ́ Òkodoro Yorùbá TV ní kẹ́ máa wo. bàbá mi ẹ ṣe gan-an ẹ kú àtàárọ̀ ẹ yé wa ẹ jẹ́ ká gbádùn orin yẹn díẹ̀ síwájú sí i ká tó yọ̀ǹda ọ̀gá wa èèyàn wa Kenny Bright Mr. Kẹ́hìndé Michael olórin ọba ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti ń kọrin káàkiri gbogbo àgbáńlá ayé orílẹ̀-èdè Nàìjíríà yìí ibi tí mọ́tò bá ti dé ìbàjẹ́pọ̀ kọjú omi náà ni ẹ̀kọrin iṣẹ́ wọnú ẹ̀ á lọ lágbọ́ Ọlọ́run tẹ́ ẹ bá ń lọ ẹ̀ máa dé aṣọ yín wọ́n ní fi dá yín mọ̀ ẹ yé wa ẹ jẹ́ ká gbórin aláàánú kan ká lè máa fi èyí dágbére fún ẹ̀yin èèyàn wa. aláàánú kan òun lẹ̀ ń gbọ́ yẹn láti ọ̀dọ̀ Kenny Bright olórin ọba nípínlẹ̀ Ògùn. àfi kò gbé aláàánú dìde omi ò lè dá ṣe.
Ọlọ́run jọ̀ọ́ gbé aláàánú dìde sí mi kí ọ̀rọ̀ mi kó lè yá kí n lè tètè débi tí mò ń lọ. àfi kó gbé aláàánú dìde omi ò lè dá ṣe. Tọ́lọ́run bá ti gbé aláàánú dìde sí ẹ máa expose aláàánú ẹ o. Àwọn èèyàn burúkú wà, àwọn tó máa ń yí ẹ̀yìn aláàánú sẹ́ni ó máa ṣe lóore wà. Má jẹ́ kéèyàn mọ̀ o, tó èèyàn bá ti mọ̀ tó bá ti mọ̀ bí ọ̀la ẹ̀ ó ti gbogbo yín nù. ènìyàn ń sáré ọlá bí ó bá sí tọ́ Ọlọ́run níbẹ̀ o òfò ló já. Ibi tó máa ti mọ̀ pé èèyàn máa ń bínú èèyàn nìyẹn. Tí wèrè bá ń lọ lójú títì, ẹni tó ń sinwín bóyá ó wà ní ìwòwò tàbí ìrùn ẹ̀kún ó jẹ oúnjẹ sẹ́nu, ayé á tún máa sọ̀kò fún un. bàbá dìde nínú àwọn agbára rẹ̀ kò rọ̀ mí lọ. Lágbára Ọlọ́run ọba, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. bàbá dìde nínú àwọn agbára rẹ̀ kò rọ̀ mí lọ. Lágbára Ọlọ́run ọba, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọwọ́ kan ṣo tó máa fà wá sókè, tó máa jẹ́ ká gbàgbé gbogbo ìyàtà tí ń jẹ bọ̀, Ọlọ́run á ràn sí wa. Mi ò lè dá ṣe Ọlọ́run ọba jọ̀ọ́ bá mi ṣe o. Má jẹ́ kí n ṣe tèmi nìkan, má jẹ́ kí n dá ṣe tọ̀dọ̀ mi nìkan. Àti gbogbo àwọn tó ń gbọ́ mi, àti gbogbo àwọn tó ń wò mí. Mi ò lè dá ṣe Ọlọ́run ọba, ọ̀tá pọ̀. Ọ̀tá pọ̀ ní ayé Kenny Bright, Ọlọ́run bá a ṣe o. Orin Kenny Bright ni ẹ̀ ń gbọ́, àlejò mi tó wà lórí ètò lẹ́ni lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn. Lágbára Ọlọ́run bá a fẹ́ lọ lọ́jọ́ tòní, lọ́jọ́ mi ta tó máa pàdé ire la fi máa pàdé. Kenny Bright, ẹ kí àwọn èèyàn wa ká tó máa lọ. ẹ ṣé o ẹ̀yin tí wa tẹ́ ń fẹ́ wa ẹ̀yin tí lé lágbára Ọlọ́run bá àwa la máa wá ìlú la máa dé bá lágbára Ọlọ́run bá. Àmín. Òkodoro TV ẹ máa bá wa wò ó, ẹ máa bá wa share, ẹ máa bá wa subscribe sí YouTube channel wọn náà, ẹ jẹ́ kó lọ fà ẹ ṣé gan. Ẹ ṣé o ọ̀gá mi. Ṣé ẹ rí Kenny Bright yóò ti wà humble jù 100% immunity. Tó bá ń sọ pé èèyàn dá tẹ́niyẹn gọ́gọ́ tí wà tí ẹniyẹn bá ríra gọ́gọ́ ọkọ. Ìwà ẹ̀ ló máa fi mọ̀ bóyá ó dá àbí wọ́n ń ra dídá yẹn fún un. Kenny Bright dá. Ó ń sọ fún wa wípé ìyá wọn àti bàbá wọn náà dá. Torí pé inú ilé láti máa mú wá. Ara bàbá ẹni láti mú wá, ara ìyá ẹni láti mú wá. Nígbà tó wá bí Kenny Bright tán, Kenny Bright náà wá tún ra ìbí. Ìwọ olórin kékèké nípínlẹ̀ Ògùn, ìwọ olórin tó ti ga. Máa ro bí tẹnìkan ṣe máa dá, máa ro bí tẹnìkan ṣe máa bàjẹ́. Tó o bá bá tèèyàn jẹ lẹ́ni, ẹni tó máa bá tiẹ̀ jẹ́ ń bọ̀ lọ́la. Kò wá sí òkò tá a bá sọ síwájú bó pẹ́ títí a máa bá o. Ẹni dèrú lérú ń tọ̀. Bó ṣe jẹ́nu Kenny Bright, ayọ̀ la máa fi pàdé lọ́jọ́ mi, kò ní bàtà ọ̀gá mi.